ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú. ó pakọ́npakọ́n fi kọ́ yẹ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún bí n bá kàn mí ìpàtẹ fún kan my blood my blood. Zamda. Zamda. Yan yahuya. Zamda. Zamda. Yan yahuya. Sọ́ra lórí tàbí yẹn ó léwu. Dọ́bẹ̀ tó bá mi. Káwọn tó bí bẹ́ẹ̀ ṣe tó pass. Ó bẹ̀rẹ̀ pé iṣẹ́ àìkọ́ ní kí wọ́n serious bọ̀ ẹni tó ṣe mi mọ̀ ní pé tó dá mi lójú ní pé ẹni tó bá ti kàwé for sure á pass. Let me doubt. Ṣé ní the kind of universal education we're having now? Ó ti tọ́ ti kú. Ó ti gbà ń ṣàrẹ̀ tó bá ìmọ̀ àríkórí gbogbo àǹbáká. Give no doubt. I worked so hard, mo kàwé. Look at the result I came out with. Ó pakọ́npakọ́n fi kọ́ yè. Ẹ̀jẹ̀. Ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú. Sọ́ra lórí tàbí yẹn ó léwu. Ikú ń bọ́ mọ́ mi ọmọ òfurá. Ó pakọ́npakọ́n fi kọ́ yè ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún bí n bá kàn mí ìpàtẹ fún kan my blood my blood blood in the eyes tó ń gbóná fẹ́lifẹ́li. ṣáà ló ta síbẹ̀ yẹn mi ò láìpẹ́ wọ́n náà rẹ̀ mi ò láìpẹ́ má ta fún mi kí ló ṣẹlẹ̀. Ó máa mọ nǹkan tí mò ń sọ. Mo ti design lọ́kàn mi pé n ò tiẹ̀ fẹ́ bá ọkùnrin yẹn ní ìtìta. Ìfẹ́ tó ń wò yẹn, ó ti kú sọ́nà Òṣòdì. Mo gbọ́ rẹ̀. But I dey do without kini yìí na. Because ṣé ìfẹ́ tó ń sọ yẹn, òun lọ́nà fi jálé ayé sọ kí ló wá ń sọ? Kò sí pé fẹ́ ṣe. Wo kò lè yí ẹ. Ṣorí ó ṣe mí rè. Òun ló jẹ́ kí kọ̀lọ̀kọ̀lọ̀ kó jìnnà sẹ́dí. Kí ni kọ̀lọ̀kọ̀lọ̀ ò tí fall in love. Tó bá meet wàá love, mo sọ pé ò lè love, wàá fall in love. Tó bá meet, tó bá fẹ́ kàwé. Àní yóò kọ́ mi sẹ́yìn, máa kọ́ máa tíkítù ẹ̀ lórí rẹ̀, mi lè ka eré dẹ̀dẹ̀. Àti tí love bá jẹ́ ọ̀ ẹ fi ṣe ẹ̀yọ́ ọlọ́mi láìkọ́tẹ̀ ṣe ọlọ́. As in love. Tó bá fall in love, gbogbo tó ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ ni wá. Ọkùnrin náà ló máa ń jẹ̀fọ́. Oh, what God jẹ̀fọ́? Ẹ jealousy. My darling. Ó ga ẹ ṣáà máa pa wá. Mo ń jowú o. Àṣìbọ́sọ́ pò like love so you want to ẹ má dá lóhùn. Mo ń jẹ́ love. Máa jowú ń bẹ̀ ẹ ká sọ jàre ṣe máa pa. Ṣàlàáfíà ni. Àwa náà wà. Ṣé láìkọ̀ ọ̀rẹ́ mi mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wẹ̀ láìkí àbí. Kò bá ẹ bá sọ̀rọ̀ lẹ́mọ̀ ẹ̀ kójú ẹ dẹ́rù ayọ̀ ẹ bá sọ̀rọ̀. Wo pẹ̀lú mi. Kẹ má láìkì mi rárá ni o. Ẹ fine gbọ́gbọ́n dẹ̀ kàn sí ṣùgbọ́n ẹ rọra fi mí lẹ̀ jẹ́. Lóde ṣé o rí tèmi àtọ̀rẹ́ ṣe ń ṣe ni ṣé o like ẹ? Mo like ẹ but it's sweet when it's new. Ó jẹ́ wọ́n mi sí ṣan pé kí love affect ẹ. Ayọ̀ mi, ìfẹ́ mi. Kí lẹ sọ ń sìn? Ayọ̀ yín. Láàárín how many minutes? My love, my word, lẹ́nu sísìn just like that. Ẹ jẹ́ kí love happen fi wọ́n lẹ̀. Ìfẹ́ mi wà pé tẹ bá ríra yín lọ́jọ́ kan á dàbí pé ẹ ti fẹ́ra yín fẹ́ ọdún méjì. Anyway, ẹ̀yin girls, kí lẹ fẹ́ mi? Well, kí lẹ fẹ́ mọ̀? Ẹ máa mú yogurt. Sọ́yìn, mú yogurt wá. Ó jẹ́ farabalẹ̀ fi customer kò yẹ ṣe bí kinní. Ẹ má dá lóhùn ẹ bá sọ̀rọ̀. So baby, kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ bá sọ̀rọ̀ ẹ má jẹ́ kó dẹ́rù bá yín o. Ó dé nìyẹn. Pẹ̀lẹ́. Ẹ looking nice. Ìgbà wo la wá ń lọ o? Ìgbà wo la ṣe dé? Bí kí ni problem ẹ̀?
wọ́n bẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò tí ì dààmú nígbà ọ̀la lómi láìpẹ́ o. Tọ́wẹ́tọ́ bá mi bẹ̀ fura. My blood. Blood in the eyes. Wọ́n bẹ́ná, wọ́n lẹ̀ tọrọ tìjà. Nọ́mbà kan fi kan yè. Ó pàtó fi kan yè. Mi ò ní ilé mi kọ́ ti mọ́ rí o, ṣé mo lálẹ́ rí rẹ̀? Ètò àwọn ẹni láti wá bẹ́ẹ̀ bó ṣe ṣe fún ọ nígbà tí ti láì bàdúrà ẹgbẹ́ wọ́n pè bọ́ fún ni wọ́n pè ṣe dárí ọlọ́ mi ò fi leave sọ́dà mi fíò ọmọ tó bá wọ́n fíò ó ní ìṣúná tó jójú mi it is campus oh my god kí ló ṣe náà fi pọ́ dànù kí ló ṣe oh my god Táyọ̀. àwa jẹ́ pé school yóò save money yẹn o lẹ́ńtẹ́ pọ̀ tí wàá náà gbà yìí ti pẹ́ táwa gan dé wá bá lọ́kọ̀ wasted just like that ẹ̀rù bà mí o. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ wọ́n jẹ́ kẹ́rù bá ẹ̀ ṣèbí náà ọgbà ilé àwọn náà ti wà tipẹ́tipẹ́ tí gbogbo ọ̀dẹ̀ ṣe wà Hector tẹ́ ń sọ pé ó kú iná náà ọgbà ilé bá wa owó ti rí bó ṣe rí nìyẹn gbà. kí ló sọ lẹ́nu tí ojú ojú bá sọ pé ní ọgbà ìlàwọ̀ tí kò sọ owó tí kò ṣe ń sìn sọ owó ọmọ rìn ni àbí. sọ lọ́ọ̀kẹ́ ní padà ní owó sẹ́yìn tẹ́lẹ̀ mi àbí kí ni pípọ́ yóò sọ fún mi náà. relax kí ló ṣe ẹ pẹ̀lú mi farabalẹ̀ sórí in life tí yóò bá máa rìn tí yóò máa rìn sí sórí Hector ti gba wrong place ni ó ti dé bus stop ó ti jábọ́ nìyẹn tí a bá ti kọjá bọ́dà ìfarabalẹ̀ má sàgán owó kan tó bá débi kan à watch wà farabalẹ̀ owó yẹn ṣe ń bẹ̀ wà á mọ church tó máa attend wà á mọ àwọn tó máa tẹ̀lé wọ́n ti tẹ̀lé wrong channel ni wọ́n dẹ̀ ti lọ jábọ́ tó yẹ kó ti jábọ́. Kọ́ládé sorry right channel tó mo fẹ́ mọ̀. ó fẹ́ mọ right channel òun ló need láti mọ right channel ọtún náà bá fẹ́ mọ̀ kò bá do ọ̀jẹ̀ tó need ẹ̀ jù rẹ̀. èmi right channel what are you talking about. Ikú ń bọ́ mọ́ mi ọmọ òfurá. Ó pakán fi kan yè. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ẹ̀mí sẹ́mi, ẹ̀gún fún ẹ̀gúngún. Sit down, little brother. Kọ́ládé ibo la wà yìí. Sáré náà kó la wà yìí. a ò ṣe mọ mú mi wá sáré ní ìwọ ọmọkùnrin yìí ó sọ pé bíbá ilé àpò sórí sáwọn ó sọ pé pẹ̀lú mi bọ̀ sáré náà kọ́ ló sọ pé àwọn kọ́tí sínú skul máa ń wà ní. You are a backlot idiot. Sorry. Oh, orúkọ tèmi ni Pablo Gambito. Kò sígbà tí n bá dà blood máa flow ni. Ibi tó wà yìí, ilé ikú ni àti ilé àrùn. Ó tún wá ń bọ̀ lọ́dọ̀ wa. Ó wọ black dress. Ó gbé black bag. Ó wọ black shoe. Ta ló tiẹ̀ mọ̀ bóyá pátá tó wọ̀ gan black. Ó ní liver. Bóyá lucky. Mi ò mọ̀ Simon bínú mi ò mọ̀. Kọ́ládé sọ fún mi. Dábàá ní kí n bọ̀ máa bọ̀. Guys, I feel it. Now the girl she be this. Boss, na she. Na the Hector factor be it over. Ṣó ti ṣàlàyé fún wọn ti jẹ́ kó mọ̀ tó ṣe ń lọ. Rárá bàbá. Mi ti ìjà sí mi fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́ fẹ́ kó débi kí n tó sọ gbogbo ẹ̀ fún yín. So, omi ń pe lady lọ sọ pé ó ti rí wa tán. Mi ò rí nǹkan kan mi ò rí yára. Ó ti rí wa tán. Ó ní láti mọ ẹnu bẹ́ẹ̀ nìyẹn. Since tó ti wọ ààrẹ náà, definitely tó ti. Gbé kú lójú ìṣubú. You have anything to say? Kí n tó sọ̀rọ̀. Ó wà.
permission to follow. Carry on. Babe, jẹ́ kí n já ẹ. Ọmọdé tó bá wọ gbódù tó bá ti ṣí ìgbà àwo wọ̀ ó gbọ́dọ̀ di àwo. So oh, no choice. There's no going back. Ibi tó wà ló ń pè láàrẹ náà, I'm sure you know that. Ibi tí kò ti ń pọmọ tí ẹ máa rẹ́rìn. Àwa tó ń wo yìí ni wọ́n ń pè ní ọmọ òsínlé ìyá òbéèrè, ọmọ wọlé tán yàbò sígbé. Ṣoré mi tó ń wo níwájú ẹ yìí, mo pọ̀ jẹ́ fún lọ. Mo dẹ̀ pọ̀ ju ẹ̀fọ́ lọ, torí ẹ̀fọ́ ló lè rí lẹ́nìwé anyhow. Ẹ̀fọn àti ebi ẹrù olùfẹ́ dẹ̀ ni wọ́n. Ọlọ́run ní jẹ́ kẹ́fọn fún ẹ. Bó ṣe ti dọ́dọ̀ wá yìí, a máa blend ẹ̀. Kọ́ládé. Ìjọ tí mo wá sílé ẹ̀ mo sọ àwọn kankan fún ẹ. Mo sọ fún ẹ pé láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ. Àsìkò ọ̀rọ̀ tí tó dẹ́. Sórí ọkọ ẹ, Hector. Mo sọ fún ẹ pé ó ti follow wrong channel. Ó ti tẹ̀lé àwọn wrong people. Ọ̀pẹ wà lára àwọn wolf. Yes. Wolf. Hector. Hector, Curtis ni mo gbé mi mọ̀ pé Curtis ni Hector. Ìjáde wáyé nìyẹn wọ́n ti drop àwọn Africa's course. Ọ̀rọ̀ Ivory Coast kan ló drop ẹ̀. Orúkọ wọn ni mo Black Scorpion. Ṣùgbọ́n àwọn Black Scorpion tí mo sọ àwọn ọmọ yìí, àárín wa náà ló wáyé. Kọ́ládé. Sorry, sir. A máa blend ẹ̀. Tá bá blend ẹ̀ tán, ìwọ náà máa dá ní group tọ́dọ̀ tí tó máa jó lórí. Ibi tó dẹ̀rí tó wà yìí kò sí nù nínú dictionary wa. Àfi. Yes! Now say Black Scorpion. Ajá tí ó wọlé tẹkùn mi ò tí rí. Ẹ̀gbọ́n mi, welcome back o. A lè ti miss yín gan. Mi gan ti miss yín gidi gan. Ọ̀gá Ọlọ́run bá ń gbọ́ mo fọ́ gidi gan. So Nàìjíríà ló ti dà báyìí. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ò wọ́n máa ṣe rí nìyẹn o. Ẹ gbàgbé àwọn gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe bẹ̀bẹ̀. Bá ṣe rí nìyẹn. Abájọ tí Bẹ́ẹ̀kì ṣe ń bá mi fà pé n gbọ́dọ̀ máa bọ̀ nílé sá. So Nàìjíríà ló ti fáìn tó báyìí. Bẹ́ẹ̀ ni olùkọ́. Kọ́tà ń sọ nìyẹn, tá a bá ní olórí gidi kò sí nǹkan tá a fẹ́ ní Nàìjíríà tọ́lọ́hùn ní pèsè fún wa yàtọ̀ fáwọn akówójẹ àwọn tá a ti ní látẹ̀yìn wá tẹ́lẹ̀ rí. Ọlọ́run á máa gbà fún wọn o pẹ̀lú ìkúlọ́wọ́ Ọlọ́run bọ́ ṣe ń ṣe tó fi rí báyìí kọ́lọ́ tó kó tún jẹ́ kó jù báyìí lọ ni a ti wà òkè bọ̀ kó tún wà òkè jù báyìí lọ nìkan tá à ń tọrọ lọ́wọ́ Ọlọ́run. lọ́tọ̀ọ̀nà ẹ̀gbọ́n mi wọ́n tẹ̀ tí ń try. Ẹ̀gbọ́n mi ṣé mo pass go change now ìjọba agan ti wá all ti change gbogbo ẹ̀gbọ́n ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ọlọ́run tó bá a máa rán ọ sókè torí ìjọba change làwà. Ọlọ́run á gbà fún wa. Mo bá wọn pray pé pẹ̀lú bọ́ ṣe ń gbé ọwọ́ tó dá sí Nàìjíríà tọ́dẹ̀ ń bá wa tún ìlú wa ṣe kọ́lọ́run tó fún wọn ní okun àtagbára kó tó jù báyìí lọ. Nàìjíríà máa wà òkè kí là ń wá nílùú òyìnbó kò sí nǹkan táwọn wà síbi torí owó náà ni àti fọkànbalẹ̀ ọtí Nàìjíríà wa ibi tó ti bí wọn bá ti wà òkè a ní láti lọ síbi kankan mọ́. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi ìlú wa kúkú dára tẹ́lẹ̀ ẹ máa kó yẹ kẹ́ wá sí Nàìjíríà yìí náà wá invest owó yín nínú so ẹ̀yin náà iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín náà. Bẹ́ẹ̀ni èmi kan ṣetán báyìí mo ṣetán láti wá invest sílé báyìí. Bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi àwọn èèyàn bírú tí ńlá ní Nàìjíríà kọ́ wá invest kọ́ tó bá a kún iṣẹ́ wa. gbogbo tí mò ń rí àbí Nàìjíríà kọ́ lélẹ̀ yìí. Nàìjíríà ni ẹ̀. Ó ti tán ó ti tán no problem. Pẹ̀lú mi. Boss. Inú mi dùn fún ẹ gan. Mo bá ìdúpẹ́ bó ṣe ń bá bọ̀ mọ́dẹ̀ tó bá ìdúpẹ́ ibi tí wọ́n náà bá dé ń sìn. Ṣé mo pọ́ tí wá yàtọ̀ sí tó ṣe ń bá bọ̀? Tó ṣe wà yìí ó ti yàtọ̀ sí gbogbo àwọn tó kú ẹ̀tẹ́jọ́ wà nínú iléèwé yìí. Nítorí pé wetin you see you never see am and wetin you don chop now they never chop am. Èèyàn tó bá débẹ̀ nìkan náà dẹ̀ ló lè sọ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀. You just have to be strong. Jẹ́ ká yẹ kí kò dẹ̀ máa nígbàgbọ́ pé kò
kò sí nǹkan kan tó máa ṣe nínú ọgbà yìí nítorí pé mi dot man mo wà lẹ́yìn ẹ̀bíkẹ́ náà àwọn kankan wà tó ní láti mọ̀ tó ti mọ̀ tẹ́lẹ̀ tá a dẹ̀ láti ṣàlàyé fún ẹ because ó necessary kó mọ̀ wọn. And one more thing, boss, permission to carry on. Carry on. Ṣorí gẹ̀ẹ́sì tó jókòó yìí èèyàn ńlá ni gọ́vnà kan ni gọ́vnà lóko ó dẹ̀ ní reason tó fi ń wà láàrin wa. Yẹ́ ó ní reason tó ṣe wà láàrin wa èmi gangan dẹ̀ ní reason náà tó bá notice wá rí pé all the time mo máa ń wà pẹ̀lú mi tó ṣe wà ní 12-13 mi ni gangan ni kọ́kọ́rọ́ tí mo ń lò tó lè ṣe anything ó mọ ọwọ́ mi gan ó dẹ̀ smart gan ó kéré lójú tó ṣe ń wò yẹn o wọ́n tó dàgbà jọjọ orí ẹ̀ lọ. wá gbàgbé tó ṣe ń wò yẹn sórí eṣinṣin kan kí n máa ń kéré níran bàbá yẹn bó ṣe wà yẹn ó ta lẹ́nu ó dẹ̀ tutù dọ́kàn understanding ẹ̀ ò pé. mo wonder èmi náà máa ń wò pé mo máa ń rí pẹ̀lú yín every time mo ti get power yẹn sẹ́ to understand. Yeah, I'm always wà pẹ̀lú mi. My name is Green Snake. Mo mọ̀ ẹ́ dáadáa. Mo mọ̀ ibi tó máa ń rìn sí. Mo mọ̀ department tó wà. Mo mọ̀ àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń rìn. Táyọ̀ àtẹ̀bọ́nì. Mo mọ̀ first boyfriend ẹ. Mo dẹ̀ mọ̀ late boyfriend ẹ. Anyway, àti di kankan náà nìyẹn. So you are welcome. And once again, my name is Snake. Nice to meet you. Ṣorí gbogbo nǹkan tó sọ yẹn máa yẹ kó yá ẹ lẹ́nu. Yes, ọmọ pé tó kú bá kú láyé àkàlà máa ń gbọ́ràn mọ́ ni. Kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ọgbà yìí tí Snake ò mọ̀. Bí yẹn ṣe jẹ́ láyé bẹ̀rẹ̀ náà tí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ. Tí ìwọ náà ṣe wà yín sí ta ṣe blend ẹ yìí, mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé kò ń ṣe pé o máa fi bẹ́ẹ̀ rò pẹ̀lú wa. Ìwọ náà máa ní body tiẹ̀. O máa náwọn ladies tó jóbìnrin bíi tẹ tí ìwọ náà máa blend tí ìwọ náà máa jẹ number 1 lé wọn lórí. Try that is strong. Kò lè jẹ́ ká yẹ kí. Gbogbo ibi tó bá dẹ̀ ti kú díẹ̀ káàtó, máa wọrí mi wà lẹ́yìn ẹ̀. O ò dẹ̀ need láti bẹ̀rù nínú ọgbà yìí. Nítorí pé èmi dots man, mo wà lẹ́yìn ẹ̀bíkẹ́. Torí pé ọmọ tí ó mọ̀ mí nínú school yìí, ó ti gborúkọ mi rí. Wọ́n mọ̀ pé mi ní ikú tó yára pààyàn ju kánsà lọ, so kò sọ́mọ tó lè gbéná ojú mi. Rafiu Yusuf máa wá ní èkó ètò tí ń ṣiṣẹ́ òòlì àti kórè èkó délé wa try gan. lójú tiẹ̀. wá ìjọ òun wálé tó ra bẹ́ẹ̀dì wà nílé. tó bá mọ iye tó ti wà lákàntì mi wà á pariwo rọra mọ tí o má tutọ́ sí o ìwọ nìkan kọ́ ló ní o. ṣé mi ti kẹrọ mẹ́rù báyìí olóko ló ṣì í. ẹ wo yẹn ṣiṣẹ́ já ni ẹni. àní tí tó ti kí ní jàre. olùkọ́ ìjẹ́ kó bá ẹ kó sáà kó bí báyìí. ẹ ká sùn náà. ẹ ká sùn. Ó fàájì. Mo fẹ́ rí Mr. Johnson. Mr. Johnson. ṣó lè pè ṣá tó òṣìṣẹ́ mi báyìí àǹtí ẹjọ́ máa bínú èmi lè máa bá sọ̀rọ̀. Ẹ̀yin lè wà bí kan ṣá. Okay, Mr. Johnson mo fẹ́ rí. I think he's in room 101. Okay, 101. Ó kì í ní ilé Mr. Johnson. Ìdí ìfẹ́tọ̀ wọlé o, ẹ jẹ́ kí. No, ẹ má ṣe yìí o. Èmi náà mọ̀ pọ̀ ṣe wọlé mi. Mo fẹ́ surprise o. Ṣó yẹ mo fẹ́ oyè. So báwo máa ṣe dé room 101 yẹn? Lágbára ní sùúrù. Ẹ ní sùúrù fúnra yín, wọ́n ní kí n gbọ́ nù tẹ̀ méjì. Tẹ́ bá ti gòkè ń sìn, tẹ́ bá ti gbọ́ step yẹn, first room by the right. Okay, first room by the right. Irúmù àkọ́kọ́ lápá ọ̀tún. Ṣé mi ti kẹrin ọmọ Yorùbá? Ẹ má wọrí. Ẹ̀ṣẹ̀ rí tí máa ń padà bọ̀, màá rí. Kò tiẹ̀ tó wá lè tó yẹn. Ẹ máa gbúrò. Okay, àǹtí. Ẹ lẹ́nu fọ́ wàdà ìwò ẹ̀wò mo dà fún yín dọ́gbọ́dà. Ẹ lẹ́nu fọ́ kó má ra gbá bọ̀ tàyí fáwọn wà. Mi ní jẹ́ kó wá bí báyìí mọ́. Mi ní jẹ́ kó wá bí báyìí mọ́. Wọ́n lónìí wá bá mọ́. Wọ́n ti jẹ́ wá ní owó àpapọ̀. Hello, a ní kẹ́ máa worry nípa admission yìí. Ẹ mọ̀ nǹkan tó important jù ń sìn. Ẹ̀yin send owó sí account mo send sí yín. Ṣé yìí the moment owó yẹn bá ti wọlé tí mi bá ti rí alert ẹ má worry. Admission ló kéré jù. Ẹ má worry, máa bá yín máa sọ ẹ̀ yà. Come in. Máa bá yín ṣe máa come in. Mr. Lecturer. Ẹ wò máa pè yín padà.
ẹ jọ mi ò mójú yìí rí tí kò bá tiẹ̀ ju ẹ̀mejì tí mo rí Jùmọ̀kẹ́ tí mo ń retí gọ́gọ́ lọ ó dá mi lójú pé kò ń ṣe Jùmọ̀kẹ́ lójókòó yìí kí ni mo lè ṣe fún yín. a kì í gbọ́ tó ohun tó tó ń bọ̀ bẹ́ẹ̀ kẹ́ a kì í bòrìṣà lójú òfin torí tó bá délé a máa tú pẹpẹ sórí Jùmọ̀kẹ́ tó rò bóyá òun dúró dùn yẹn inú iṣẹ́ tèmi ni. yéè òun ló fún mi ní gbogbo information àti mo fi débi rẹ. ẹ jọ tó bá jẹ́ òun lè fẹ́ máa fún yín ẹ jọ ẹ ṣàánú mi. yes ó ti ṣe torí apani má gbowó lé iṣẹ́ tó bá dẹ̀ ọ̀rọ̀ ikọ̀ ló máa ń jẹ. bẹ́ẹ̀ sọ òótọ́ rẹ̀ o láwọn dẹ̀ lólè. tó bá wá sábẹ́ kà àwa ní Clement o Yusuf o fún mi lẹ́rìn ọ̀gbẹ́ o jẹ́ ìgbẹ́nu sí o jẹ́ ìṣe kíní kan èmi wá sáré èkó sí o fún mi trọ́fù mẹ́ta pé o ti rán ọdún. Yusuf tó bá aláìmoore yẹn alájẹsẹ́lẹ̀ tún yẹn pẹ̀lú. so say your last prayer. ẹ jọ. kálọ̀ ṣááyé ilẹ̀ sọ ṣááyé ilẹ̀ sọ ká má pànìyàn ká bá ayé jẹ́ kí lè rẹ wa náà. Batman, the real number one. ṣé rí gbogbo nǹkan tí ẹ máa ń sọ fún mi mo ṣẹ̀ṣẹ̀ rí ilé nìyẹn mo ṣẹ̀ṣẹ̀ understand wípé tí ọmọ èèyàn bá yìn ọmọ èèyàn ló máa bà. That's true. ṣé rí iṣẹ́ tẹ́ gbé fún mi kí n lọ ṣe yẹn láti mo débẹ̀ mo feel very different mo ti rò bóyá ẹran àyìn ilé méjì máa ní ojú ẹjọ́ ẹyọ kan lọ ó lọlẹ̀ one time ni mo fún jẹ́ bẹ́ẹ̀ ó lọlẹ̀ bẹ́ẹ̀ ni èmi gan trip yé àmì o ní láti stress ara ẹ láti stress ara ẹ rárá ó mọ̀ pé ìbọn tó ń wò yẹn òun gbọ́ngàn ní confidence tí ìbọn bá ti wà lọ́wọ́ ẹ gbogbo agbára ti wà lọ́wọ́ ẹ ìbọn kì í ṣe fọ́tí o bẹ́ẹ̀ ni kì í ṣe pàkẹ́rẹ́ tó fi ń ná ọmọdé ó dẹ̀ ju bàtẹ́sẹ̀ sójà tó fi ń sún àgbàlagbà balẹ̀ lọ ṣùgbọ́n tí ìbọn bá bá ọ̀gá tí ó bá balẹ̀ a jẹ́ pé wọ́n yìn múlẹ̀ àbújá bóyá ó ní bá bí ó jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ wọn ẹni tí ìbọn bá gbá òkè ń gbọ́ sáwọn yẹn tó bá ti gbọ́ kóbá kò tí ì bá yín o ìbọn jọ o. boss kò ní ká máa lágùn ìlọ́gbọ̀n torí pàtí náà another sniper. aso. well ẹ ṣe gan. pẹ̀lú snipes. compliment mi I think it's a compliment. pẹ̀lú mi sórí ìbọn tó ń wo yẹn kó ló ń jẹ o ẹ̀mí ló ń jẹ ẹ̀bọ̀n láti bí lọ́dẹ Kánò lọ́dẹ Sokoto lọ́dẹ ilẹ̀ Ìgbò tó fi dé ìlú òyìnbó nílùú aláwọ̀ funfun ìbọn ló ń jẹ ẹ̀mí ló ń jẹ ẹ̀bọ̀n. mo láìkí iṣẹ́ tó ṣe tán kudos to you. ẹ ṣe bá. àwọn iṣẹ́ tó ṣe pọ̀ tó tún ṣe máa ṣe nítorí pé gbàmù tó ń wo yẹn kò tán bá rárá ṣòdẹ̀ ríbọn tó ń wo yẹn tí bàbá wà lọ́wọ́ ẹ̀ wọn láti ní confidence nítorí pé tó bá níbọn lọ́wọ́ kò kí n ṣẹgbẹ́ gọ́vnà kankan kò kí n ṣẹgbẹ́ president tí ó bá jẹun Kánò tó bá ti níbọn lọ́wọ́ ń gbogbo lónìí àwọn iṣẹ́ tí pọ̀ tó máa ṣe torí pé yàtọ̀ sí wàá jẹ́ Curtis aláwọn politicians tán ṣiṣẹ́ fún tí wọ́n máa ń sanwó ẹ̀mí fáwa tó yẹ pé táwọn bá ti gbẹ̀mí ohun táwọn lẹ̀ṣẹ̀ wà àwọn kan wà pa ni má gbowó ni ọ̀pọ̀ táwa máa ń pààyàn àwa máa ń gbowó nǹkan táwọn ń ṣe káfí live nìyẹn. ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gún. Play this song, I wanna feel this song. The song you play today, the song I need tomorrow. Just put the music on. Play this song, I wanna feel this song. ẹ kú jókòó ẹ̀gbọ́n ẹ kú fàájì ṣebínú pé àlejò wa kéré jù báyìí ẹ ní bínú ni ẹ máa rí àìsàn mẹ́rin bọ̀ lápò ni lẹ́yìn eléyìí a sì máa jáde ẹ̀yin ni máa dúpẹ́ fún pé ẹ ti ẹ̀ gbà mí bí mo ṣe rí but ọpẹ́ mi ò tí tán o mo ní láti dúpẹ́ lọ́wọ́ Becky. màmá ọ̀rọ̀ pẹ́ dù. no ìwọ ló jẹ́ kí ọjọ́ òní ìwọ ló jẹ́ kó yé mi yes tó bá pè mí wá sílé
mi ò mọ̀ pé Naija ń dùn mí. Kò sí big deal. Ṣé ti rí Naija láyé wà now, you know? There's no place like. Ẹ kàn mórí mi wù ni. Ọlọ́run á dúró tì yín. Ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ àbúrò mi kọ́ lẹ jókòó yìí. Àwọn ọ̀rẹ́ mi láti school ni. In fact, wọ́n really try gan. Ọlọ́run á bá mi pọ́n yín lé. Aṣọ yìí ò ní fàyà o. Sẹ́rí gbogbo eléyìí kékeré ni o. Mo ti sọ fún àbúrò mi pé after tá bá ṣe fàájì ti lé tán, a tún máa lọ sí club. Abẹ́ ni lè tẹ̀lé mi lọ. Ẹ wo ẹ̀gbọ́n mi, ẹ máa fún mi ní ìṣẹ́jú kan. Ẹ ṣàrìn pọ̀ títí tán lórí tébù. I know. Ẹ jẹ́ ìmọ̀ kan tí wọ́n. Kí ló ń wo tẹ́lẹ̀? Ẹ má bínú 4 minutes. No biggies. It's the biggies. So mo fi. Mama. Mama. Wa. Mo fa o. Ala ma to yi. Sorry. Can I see it? Yes. No, it's a free word. And guys, ní bínú ni o. Ẹ kàn fún wa ní 2 minutes. Mo láwọn ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ bí sister yìí. Mi mọ̀ bóyá ẹ permit wa. It's a free word. Thank you. Okay, excuse me. Ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú. Ó pakọ́npakọ́n fi kọ́ yẹ. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ẹ̀mí sẹ́mi, ẹ̀gún fún ẹ̀gúngún. Bí n bá kàn mí, ìpàtẹ fún kan my blood. My blood. Zamda. Oya Lakeside. Ẹ̀gbọ́n yẹn gan ìgẹ́ta sí bí o. Ẹ̀gbọ́n kọ́ rẹ̀ fún lábàtà wọ́n dẹ̀ yọ̀ bẹ́ẹ̀ tí. Káàtì ẹ̀ tó lọ́yọ̀ bẹ́ẹ̀ ni kò ní dùn. Ẹ̀gbọ́n náà mú ṣọ́bẹ̀ wá. Wọ́n fẹ́ gbẹ́ fún ọ̀tọ̀ ni. Ayé kan ló wà. Bàbá kan wọlé sí ṣémbà tó dẹ̀ rí pé olú ọmọ ó wà pẹ̀lú èèyàn gidi ó wà pẹ̀lú ọmọ yẹn. Ìwà lọ́nà wà gbára wọn ló ń faná wọlé. Kọ́ lọ pè lẹ́gbẹ̀ẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ̀gbọ́n tiwa náà ní àríbitì síbọ̀ nọ́mà láàrin mi àti wọn pé kò lọ. Àmọ́ àti wà lẹ́gbẹ̀ẹ́ wọn àgbójú oyè. Kọ́ládé, ẹ̀yin guys, ọ̀rọ̀ yín ò yé mi rárá. Mọ̀ pé French wọn sọ. Ó fọ́ ní gan ṣá. Kò yí nǹkan tá à ń sọ báwo dẹ̀ ṣe lẹ́yìn bó gbọ́dún náà mọ̀. Wọ́n jẹ́ kó yẹ pé àwọn àtàwà ń bí ń sin à ń ṣe mo gbọ́ mo bú àṣọdé tán bá pè wá sí àòkè ńlọ. Ìwọ dẹ̀ invite wa gẹ́gẹ́ bíi ti ilé àwa ò gbé òkè kó wá já nìkan la máa dá wa ká gbódìndín ìlú kan wá báyìí. Àwa gbé one nation a tún wá wò pé òkè kò yẹ kí nation tún dání a tún gbé queen of the nation tẹ̀lé àwa débẹ̀ a dẹ̀ ń mẹ́nu ẹ̀ lọ as usual ẹ̀gbọ́n ẹ̀ kàn ń bọ̀ ni wípé òkè òun ni celeb òun ni celebrant ó dẹ̀ sáré invite queen of the nation kú lẹ́gbẹ̀ẹ́ nation ó ga o àkòyé mi o. Igi súnmọ́gi lọ bọ́ wọ́n ṣe rí fídíò sí. But guys, no, you understand the quotation. Má sọ pé o understand mi. Ó mọ ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì number 1 ló yẹ kó gba iṣẹ́ yẹn náà. Ibi kan ti jọ wà. Kọ́ládé ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni. Ọmọ pọ́n àti Kọ́ládé jọ wà. So ó yẹ kó ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé number 1 ló ní iṣẹ́ yẹn náà. Sọ̀rọ̀ nǹkan tó ń sọ yẹn náà. Well, anyway, ẹ máa kọjú ẹ̀ ojú tèmi ti dínà. Mi ò dẹ̀ take note of anything. And more so, ẹ máa gbé free word náà wá. Kò dẹ̀ sẹ́yìn ọkọ̀ tó ti wọ náà gbọ́ ọmọ ìtàn sọ. Ẹ̀yin guys, ẹ ká kúrò lórí ọ̀rọ̀ yẹn. Ẹ má yẹ ká máa gbà bí ẹni tó ń gba ọtí. Kò ní mìíràn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wà fáìn lóòótọ́ ni mo ti jẹ́ kó mọ̀ pé mo kàn láìka ọmọ yẹn mọ́ ọmọ wa náà níta blend. Kò ní láti máa gbéṣẹ́ lé lọ́ta. But fine, since tẹ́gbọ́n yẹn dẹ̀ ti rí tí mo rí tọ́tún pé ra wọn possible kọ́ láìkẹ́. Èmi ti kún fún òun tẹ́lẹ̀ but èmi ò tí ì bọ́ ọmọ yẹn sọ̀rọ̀. Nǹkan táwọn guys ń sọ ni pé yẹ kẹ́gbọ́n yẹn tẹ̀ sí wojú lẹ́njọ́ mi. You understand? But ó ti happen down happen bí láti yẹn kọ́ ní kókó. Ẹ̀yin guys reason tá a ṣe wà ń bí lónìí. A máa rò àwọn owó wọn tuntun ń ṣe anyhow. And this time mo ní láìkí kó jẹ́ pé dìgbà tó bá tún kọ́kọ́ pa ẹnìkan nínú guys mi. Ká tó ṣe bẹ̀rẹ̀ sí ni máa cast calls. Yes boss, attack is the best form of defense. Ó ti yẹ.
màá ní láti yí tiwọn tó bá dálẹ̀. Ọlọ bàbá. Ní club O2 láti máa lọ bá wọn kí kálukú dìbọn ẹ̀ mọ́. Tó bá ti di 11:30 lálẹ́. Sí. Ṣé jẹ́ kí mi strike ẹjọ́ tó yẹ lọ́wọ́. Anybody dìbọn mọ́ nígbà kan náà. Pakọ́npakọ́n fi kọ́ yẹ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún. Bí mi bá kàn mí ìkàntẹ̀ fún kan my blood. My blood. Zamda. Sọ́ra lórí tàbẹ̀ yẹn ó lẹ́wọ̀. Tọ́bẹ̀ tó bá mi bẹ̀ fura. My blood. Blood in the eyes. Wọ́n bẹ́ná, wọ́n lẹ̀ tọrọ tìjà náà ń gbẹ wá. Ó pakọ́npakọ́n fi kàn yè. Ó pakọ́npakọ́n fi kàn yè. Ẹ̀jẹ̀. Ikú ń dẹ̀dẹ̀ kú. Sọ́ra lórí tàbẹ̀ yẹn ó léwu. Ikú ń bọ́ mọ́ ọmọ òfurá. O ò lè gbọ́n tẹ́ni tó ń ṣú ẹ̀. Ṣé o mọ bí ìbọn wú ẹ bó ṣe rìn kó tó dọ́wọ́ ẹ̀? Kò sí ọ̀tá kankan bẹ̀. Ṣé o wá rí pẹ̀kọ́ tí mo fi jù ẹ lọ́pọ̀? Torí gẹ̀gẹ́ ju gògóńgò lọ. Relax. Mi ò bá ti jà wá. Mo kàn wá láti wá advice ẹ ni. Because obìnrin lèmi náà. Mo fẹ́ kó lọ bẹ Dustman. Ṣorí Dustman tó ń rí ẹ̀ is very desperate. Àǹtí bí ẹ̀. So mo fẹ́ kó lọ bẹ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àmọ́ mi ò ṣe Dustman náà. Ó ṣe máa ní kí n lọ bẹ̀. Young lady, ẹni tí Ṣàngó bá tojú ẹ̀yà igi lóko tó bá gbọ́ dídún àrà ó máa sá pamọ́ ni. Try láti ṣe nǹkan tí mo ní kó ṣe. So mo fẹ́ kó lọ bẹ̀. Ó ṣe mo dúpẹ́. Ọ̀rọ̀ díẹ̀ náà tó fọlọ́gbọ́n. Thank you so much. And one more thing. Kí ló ṣe dé? Ọ̀rọ̀ obìnrin sóbìnrin ni. Ṣé lóòótọ́ lo love Súnkànmí? Irú question wo ló béèrè lọ́wọ́ mi? Ó dẹ̀ sure pé òun náà love ẹ. Anyways, mo love ẹ. Ó dẹ̀ yé mi yékéyéké pé Súnkànmí náà love me. Torí ẹ̀dìyẹ ń yélé kan lè lè wa. Ẹ ṣé gan. You're welcome. Good day. Ikú ń dẹ̀dẹ̀ kú. Sọ́ra lórí tàbẹ̀ yẹn ó léwu. Olúwa pẹ̀lú mi. Yes, darling. Ṣé ká sọ tọrọ fúnra wa? Ṣé ló bá ń ṣe mí bí ẹni pé tó bá wà pẹ̀lú mi? Mo máa ń ronú bí ẹni pé mo fẹ́ gba alert láàárọ̀ la. Ọlọ́run. Tó bẹ́ẹ̀ yẹn. Ó torí ọ̀yà lọ́lọ́run sì ṣẹ̀dá ìsun. Mo fẹ́ kó mọ̀ pé torí ẹ̀ lọ́lọ́run sì ṣẹ̀dá mi. Kò lè yé èmi lóye. Mo jìyà gan o bíbí. Ìyà jẹ mí gidi gan.
tí má ní kí n máa kà látòní dọ́là mi ò ní dákẹ́. Bíbí nígbà tí mo wà ní Naija tí mi ti lọ sókè òkun ìyà tí mo jẹ òkèrè àmọ́ mo wá ń dúpẹ́ lọ́jọ́ tòní pàápàá jùlọ lọ́wọ́ àbúrò mi tó jẹ́ kí mi àti ẹ̀ mọ́ra. Ọlọ́run bá gbọ́. Torí tí ó bá sí soko sí nǹkan tá máa pè níyàn tí ó bá dẹ̀ ṣàgbàdo kò sí nǹkan tá máa pè lógì tí ó bá wá jẹ́ ti àbúrò mi tọ́lọ́run jẹ́ kí mi àti ẹ̀ mọ́ra ṣéṣe ká má pàdé. Sukọ mi ẹnu ẹ ti dùn jù. Pẹ̀lú mi. Yes, darling. Wọ́n ti gbà tí mo kọ́kọ́ wà ní Naija tí mi ti mọ̀ bí tó rí ń bọ́nú rè tí máa sọ fún ẹ pé mi tí òbí sọ ní Ọlásùnkànmí tí gbogbo ayé wa mọ̀ sí Ọláskẹ́ lónìí Ọláskẹ́ lọ́tún Ọláskẹ́ lẹ́sìn. Yes. Àbẹ́mi náà kọ́ ló ń pè l'Amẹ́ríkà Ọláskẹ́. Ìwọ ni Ọláskẹ́ tó máa ń sọ. Yes. Ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes. In fact, man, they Europe. It's our country, Ọláskẹ́. China, Ọláskẹ́. Canada, Ọláskẹ́. But mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu pé Ọlọ́run jẹ́ kán mọ̀ mí káàkiri gbogbo àgbáyé tó dàbí ẹni pé mo lówó jù báyìí náà lọ. Everybody bá mọ ìtàn gbèsè ayé mi wọ́n lè fi ọlá mi tọrọ. Màmá kan wà tó yẹ pé gbogbo ọmọ tó bí Amẹ́ríkà ló wà. Wọ́n wá mú mi gẹ́gẹ́ bí ọmọ. Tá bá travel báyìí gbogbo nílé ẹ̀ máa clean ní ẹ̀ tún mọ́ tó fọ́ ní ibi tó bá dọ̀tí lára lé má ti wá hàn printer má tún ní kán bá mi print kán bá mi tún kún tó àwọn adébẹ̀ àwọn wow lẹ́yìn tó sì máa ní mo tún kún pípé àwọ̀ ìmọ̀ náírà o ìyẹn ni ọmọ màmá yẹn wá lé nígbà yẹn tó ti tó bí 25 years tó ti wálé torí àwọn nǹkan tí mo ṣe lóríṣiríṣi ó sì tọrọ mi lọ́wọ́ màmá yẹn ni kàn jẹ́ kí àwọn máa mú mi lọ bí ọmọ yẹn ṣe gbà nìyẹn bí mo ṣe dèrò tó ń kó láti Nàìjíríà lọ sí kí òkun nìyẹn gbà tí mo tún débẹ̀ náà mo tún serve àwọn tí mo ń sọ yìí. àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin bí màá bẹ̀rẹ̀ sí ní struggle lọ́sùn lọ́sì mo fi di òmìnira ara mi tọ́lọ́run fi gba ògo tó fi gba orí tó fi sọ mí di èrò tí mo wà lọ́jọ́ tóní. bíbí ojú mi rí so ti wá rí pé pàtàkì kan ṣe bẹ́ẹ̀lì bọ̀ èèyàn tó bá ní sọ̀rọ̀ ń bẹ gbogbo ọ̀rọ̀ tí mo á sọ fún ẹ látàárọ̀ ó jẹ́ kó mọ páàsì mi. aláìní ní ìyàtọ̀ èmi ìtàn wo ni mo fẹ́ sọ no but ìtàn tó sọ́nsìn my darling o try you and I'm happy for you today and at least o turn out well. Thank you. So happy for you. Èmi tán wo lèmi fẹ́ sọ. No. Ọmọ mọ́mì ni mí. Please. Ṣé kò ṣòro jù mí náà? Ọmọ mọ́mì ni mí náà. I know. Kí lọmọdé mi mọ̀. But wá sí ni jẹ́jẹ́ ìlítù. Ọlọ́run kò sí. Sórí pátí tá ti pàdé yóò kú díẹ̀ kí n máa lọ. Wọ́n tì mí débẹ̀ yẹn. Offers mi wà ní. Ọlọ́run tó sọ pé mi àti ẹ̀ máa pàdé ni. Ṣèkí má tán ẹ̀. Ọlọ́run gangan tó ní ká pàdé yẹn ó ní reason. Tó bá wà mí lè pàdé ẹ̀ náà. Nítorí tí ó bá sí sùn kò sí nǹkan tá a máa pè níyàn. Ó ti yẹ. So, kò really see anything in it. Ó pé ní guy kan. Okay, let me tell you about my ex. Okay. Sorry, ex mi yẹn. I dated for some time. Mo tẹ̀sí fẹ́ máa fall in love pẹ̀lú ẹ̀. Ni mo wá discover pé playboy gidi ni. Mo ṣe sá nìyẹn. Ọlọ́run ló yọ mí. Ṣé tó bá ń sọ ọkùnrin bẹ́ẹ̀ máa ságbá báyìí ní ilé mi wàhálà ni. No, má sọ bẹ́ẹ̀. Ilé mi wàhálà. Má sọ bẹ́ẹ̀. Ọkùnrin mo bẹ̀rù. Ọlọ́run tó ní a máa pàdé ní sẹ́yìn. Baby, ìwà àti owó yẹn kò lè wẹ̀. Gbà bẹ́ẹ̀ Ọlọ́run tọ́jú ẹ pamọ́ fún mi. Really? Yeah. Ọláskẹ́, wetin dey happen now? Why you dey panic? Kí ló ń bẹ̀ lẹ́rù? Okay, fine. Gbogbo aláṣẹ mọ̀ pé iṣẹ́ ta fẹ́ ṣe kò kí n ṣe pattern wa. Ó ti délẹ̀ ní òde nìyẹn and all deal na deal. But you know say me, tówó bá ti wà involve, all money na money. Me I no dey run ṣebí you know. Àdá mi ìmọ̀kọ́ kí ló ń bẹ̀ lẹ́rù? Àbúrò ẹ̀ rè mo mọ̀ pé ọmọ ọgbọ́n ni ń gbọ́. Ẹ wo sis, ẹ̀gbọ́n mi ló ń gègé sẹ́yìn o. Mo sọ fún wọn pé ẹni tó bá need láti ṣe pẹ̀lú irin tútù, pààlà àti jìtá, kọ́ máa wọlé máa provide. A dẹ̀ dáa fún ẹ. So wetin you come dey talk now? Kí ló tún wá kù? Bẹ́kíbẹ́kí. Mi ò fi ẹ̀mí rẹ̀ bẹ̀rù. Mi ò lè panic.
ó yẹ kó mọ̀ pé èmi gangan kò dúró dìbì ni bọ́ tó mọ̀ fẹ́ yẹn kún kí n jáwàdé iṣẹ́ ilé yìí àtòkè dé sálẹ̀ ká ní èmi ti lẹ́sìpírẹ́ǹsì látòkè ilé wa ń sálẹ̀ ẹ máa mọ bíbí ṣe ń lọ mo kọ̀ wí pé gbogbo nǹkan tó bá yẹ ká sí àti gbogbo movement wa àti bá ṣe máa tighten up tó yẹ pé ọjọ́ yẹn òyìnbó yẹn ò ní fail mọ́ wa lọ́wọ́ because nǹkan tá a fẹ́ gbà lọ́wọ́ òyìnbó yẹn raw as dollar òní a fẹ́ gbé adé àwọn ọjà tó máa tẹ̀lé owó yẹn mi ò lè sọ iye millions tàlẹ́tà lábàdìgbà mi ò wá fẹ́ ká fọkọ̀ mi ò fẹ́ kí sẹ́yìn sí kí ni bọ̀ wọn lọ́wọ́ that's why mo ṣe ń wò pé ká tún share idea ká tún wọ ọ̀nà tá a lè gbé gbà so that a lè dira dìgbì tá a bá ti ń délé mo believe pé a máa pa tébù rẹ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn ṣẹ́wárí gbogbo movement òyìnbó yẹn pátápátá náà ti set fún mi wọ́n jẹ́ kí n mọ̀ pé tó bá move láti JFK ní US wọ́n ló máa land ní 4 o'clock ní Muritala Muhammed International àti Nigeria wọ́n kọ́ fẹ́ wá gbé tẹ́lẹ̀ lọ́sọ̀ but nínú information tó ti gbọ́ bóyá àwọn náà ń wò for security reason wọ́n ní kí mọ́tò yẹn kan ṣe kí ni kàn park kó dàbí ẹni pé òun ló fẹ́ wá gbé pé cab ní airport gangan náà máa pè fún tó máa gbé kúrò bẹ́ẹ̀ kí tó bá gbé kúrò mọ́tò yẹn máa tẹ̀lé lẹ́yìn tó bá ń lọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní kán gba ọ̀nà Òṣòdì kọjá àwọn ibi tí wọ́n ti lè fura sí so tó bá kúrò lóṣòdì àwọn ọ̀nà máa folúkú hòtẹ́ẹ̀lì kan wà ní máa folúkú for now tó ṣẹ̀ṣẹ̀ kọ́ tán ti gba ìgbé orúkọ. ok ní hòtẹ́ẹ̀lì báyìí always ni. always wà gbá yìí hòtẹ́ẹ̀lì gangan náà ni kò dé sí kó lọ́ọ̀jì sí orúmọ́júmọ́jọ́ tó bá dé gangan làwọn client ní máa gba ọgbọ́jà yẹn lọ́wọ́ mi ò dẹ̀ fẹ́ kó tó táìmì yẹn tá a máa box ẹ̀ mọ́lẹ̀ in fact mi ò fẹ́ kó dò tẹ́ ẹ̀ ká gba nǹkan tá a máa gbà ká dẹ̀ fàṣì. ẹ̀yin ò lè nà án àní ò ń ṣe big deal nà án gbogbo road work ló ti wà nílẹ̀ bọ̀ṣọ̀ rántí wípé èmi ò kì í ṣe field work o ṣáà mọ̀. ẹgbẹ́ àwọn yẹn láti ṣe é fún mi náà and then the job tá à ń sọ ń pa ẹ̀kọ́ kí n ṣiṣẹ́ obìnrin náà àwọn la máa ṣe kọ́ sí kí ni stand by fún wa on net on system and phone call to the extent where people say move o dem ma tẹ̀lé wa o yẹ ẹ bẹ́ẹ̀ yẹn. tèmi ni kí n jókòó gbogbo kọ̀ǹpútà ó ti tàn mí àdé kọ́ lẹ́ni Dotman ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín discuss kò ń ṣọ̀rọ̀ kékeré o ọ̀rọ̀ tó lágbára gan ni ṣe rí mo ti rò lọ mo ti rò bọ́ mo pé tí mo bá já yín sí level yìí mo ṣe bad ọlọ́run wickedness ni mo ṣe ṣé rí inú ilé ni mo wà táwọn ọkọ mi discuss pàrọ̀ ìṣẹ́ wọn ní olóyìnbó kan oyè yín ó ń travel bọ̀ ó dẹ̀ ń gbé gbẹ̀mù bọ̀ mí ìsanwó kékeré wọn ní dollars tó yá wiri dollars tó heavy gidi gan ló ń gbé bọ̀ oyè yín so àwọn fẹ́ hijack ẹ̀ wọ́n á set pàrọ̀ yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ lórí mi ń dìde pé yé tí bá já Dotman sí irú level yìí nǹkan tó máa sọ kalẹ̀ sọ́wọ́ tèmi gan-an ó máa sanra gan because àwọn táwọn sọ̀rọ̀ ìwọ̀n kúkú pè mí sọ̀rọ̀ débi tó fẹ́ sọ pé kí n wá pín ní oyè yín so yẹn ni mo fi rò pé no once a soldier will always be a soldier money then giant level oyè yín as baba ṣe jọ wà náà. owó gidi ni o mi ò ṣeré o. ṣe sọ pé kò ń ṣe pọ̀ wá mú ní ṣeré. èmi why would I. ṣe lè sọ pé kì í ṣe pé fẹ́ try láti set me up customer try room kan bẹ́ẹ̀ ò ní find it funny. mo ṣe máa fún yín lófo débi tí mo fẹ́ dá yín aláìláì náà a ní nǹkan tí mo sọ ọ̀rọ̀ tó gbogbo details ẹni yẹn ló wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ ni mo ká tape ẹ̀njọ́ yẹn sẹ́ gbogbo ẹ̀ ni mo mọ̀. boss èmi fi hàn pé òótọ́ ló ń sọ ẹ jẹ́ ká try a máa rí benefit níbẹ̀ so ẹ jẹ́ ká ètè àìjà kẹ́. ok fún mi ní gbogbo details bàtẹ́ ní ẹ̀ ń bọ̀ ibi tó máa gbà kọjá ibi tó ń lọ gangan àti time owó àti báwo ló ṣe fẹ́ rìn gangan bẹ́ẹ̀ kó dá ẹ lójú pé ẹran tí wọn ò fi ṣọ́ oògùn pa ká má ti sọ ẹran tó sọ pé oògùn gba ẹran ìlélẹ̀ àwọn ìjà kí nǹkan tó dẹ̀ máa pín wọn kí gan. So what are the details? bímbélé ni details. Becky tí bá sọ fún ẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ kò fi bẹ́ẹ̀ yé mi ò ní believe mi sá kò yé mi náà àbí báwo ni àá mẹ́ta sì máa sọ̀rọ̀ nínú òkùnkùn tó máa jáde sínú ìmọ́lẹ̀ àbí báwo ni ọ̀rọ̀ tájọ sọ ní kọ̀rọ̀ báwo ló ti máa dé gbangba tí àwọn kan wá lórí láyà kan máa pè mí pé iṣẹ́ ta fẹ́ lọ ṣe yẹn o àwọn làwọn ni sọ fún mi ta lẹni tó dọ́rù yẹn o. àwa mẹ́ta tá a dẹ̀ wá ń bẹ̀ èmi ìwọ àtàbúrò ẹ̀. of course kẹta wà lẹni náà. Súnkànmí o.
àbúrò ẹ̀yẹn ṣe trust ẹ̀ ṣá. Ó fọ́ ni Becky ó yẹ kó mọ orí yẹn tí mo jẹ́ ó yẹ kó mọ̀ ní pé iṣẹ́ tí à ń ṣe ó yé mi dénúdénú ni tó bá jẹ́ pé mi ò sáwò kí n ṣàgbálẹ̀ tí mo dẹ̀ fi sí lẹ́nu tí ò pọ̀ tó bá yẹ pé lọ́pọ̀ ni mi ò ní kó jókòó sí ru àńjọ yẹn náà ó yẹ kó mọ̀ pé tí o bá sáwò débẹ̀ kò sí nǹkan tó fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ tá à ń sọ. Okay, that's all right. Oníjọ́ yẹn gangan àwa mélòó la wà nínú ilé lápapọ̀ níjọ́ tá a sọ̀rọ̀ àwa mélòó. Àmẹ́ta. Bó súnkàn mi ó ti gbàgbé pé ó sọ fún mi wípé ìyàwó tó fẹ́ fẹ́ gẹ́ọ̀ tó sọ pé ó fẹ́ fẹ́ ó wà nílé pẹ̀lú mi ọ̀ bọ́tà ni ó sọ fún mi pé ó wà nínú ilé ńjọ́ yẹn náà ó sọ bẹ́ẹ̀. Ẹ̀tọ́tọ́ pẹ̀lú mi wà nílé but pẹ̀lú mi tó ń sọ yìí ó wà ní bedroom ẹ̀ náà in fact níjọ́ tá a bá parí meeting tí mo lọ sí bedroom ẹ̀ tí mo lọ wò ó ti sùn lọ náà. Súnkàn mi why you dey think like this? You dey talk like baby. Kí ló ń ṣe ẹ́ náà ò dẹ̀ wake up now bọ́bọ́ jí now ó ń sùn ó ti sùn gan ó ti sùn ó ti dátọ́ lẹ́nu èèyàn kan sùn nínú yàrá wọ́n náà. ẹ gbọ́ ta ni ṣekúṣẹyẹ ń jẹ́ kí n mọ̀ pé ta ni ṣẹyẹ ṣekú kí ni ó lè ṣẹlẹ̀. kómi ẹran dà sílẹ̀ ṣin ó sóhun wájú pọ̀ mọ́ ti pàkọ́ Lẹ́kàn. ibi tá padà já sí. Mo understand ẹ mọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ó ti ń ṣe bálabàla ìwọ ni number 2 mi but your way no pure again àwọn guys then complain anyway ìyẹn ò kí n ṣe problem o máa ní láti bá àwọn ẹ̀gbọ́n yẹn torí pé idán kan wà táwọn guys fẹ́ jẹ tẹ́gbọ́n yẹn wà lórí ẹ̀ àwọn guys gangan dẹ̀ lọ ní idán yẹn idán tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ó yẹ kó yí ẹ ó ní idán òyìnbó tó ń bọ̀ láti travel sọ fẹ́ gbọ́n yẹn pé kó má trespass pẹ̀lú idán yẹn rárá cause tó bá dán wò ó máa rí ẹ̀jẹ̀ tó pọ̀ gan iṣẹ́ mi níṣẹ́ yẹn èmi àtàwọn rí nìgà mi tí wọ́n dẹ̀ ń present pẹ̀lú mi lájọ fẹ́ jẹ́ṣẹ́ yẹn. O2 that's how they craze hierarchy no dey here so no O2 for here now Lekan you dey hear me. You don game true but be like say if you no dey careful you go blame. See you don dey snitch your way no pure these days o ti mẹ́fà rìnrìn àwọn rìn ọ̀dàlẹ̀ ẹni tó bá dẹ̀ dalẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ó máa balẹ̀ lọ. You dey hear me? Brother, I can smell a snitch from a million miles away. Change your way. If you no change your way, brother, you go change your jersey. Ọmọ òun náà mọ̀ ọ́ máa change jersey ẹ̀ tó ti gbọ́ máa lá ẹ̀ sílẹ̀ ni ọ́ máa pa aláró ni a máa sa sílẹ̀ ni kò sáyè pé no time o kò sì kò sẹ́jọ́ ń bẹ̀ o ẹ kó máa yí ẹni. Anybody with price must pay. wọ́n ṣeré ń bẹ̀ iṣẹ́ náà ṣe ń bẹ̀ ṣó ti yẹ. Well, mi ò ráyè tí boss irú information ò lẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ta ló fún yín ní information náà. Ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀jọ̀ ìwò lẹ́jọ́ kí ló payá jẹ̀bú dẹ̀bẹ̀ ní irojọ́ ní orí question tó ń béèrè gan wọ́n ní kò bọ́lẹ̀ ní mọ́tò tí ò lò dẹ̀ irojọ́ béèrè question kí ló dé ìwò liwèrè gan wá mi ò láìkẹ́ o àrọ́jú mọ́ ẹ o. No, forget that thing. You mean I say you don dey overstep your boundary. We no nice, yo. You don't say no be we sing gongo so. You dey hear me? It's okay. Don't fall for kada o. Hello. Relax. Ìwọ náà ṣáà rí pé àwọn guys in para. So má bí mi ní jam question, okay? Guys, let's move. ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún bí bá kan mi ìkọ́tẹ̀ fún kan my blood. Ìyàwó mi. My darling. Mo tún ẹbí lẹ́ẹ̀kan sí. Ta lẹni tó lọ sọ àṣírí iṣẹ́ mi fún àwọn dustman. Wo gbogbo ọ̀rọ̀ tó ń sọ yóò yé mi. Èmi ò mọ anybody, mi ò mọ business deal kankan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. A ní mi ò understand gbogbo nǹkan tó wà accuse me fún yìí. Ọlọ́run, you need to believe me. Mi ò mọ dustman kankan àbí kí ló ti pé. Mi ò mọ nǹkan tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà. Wọ́n fẹ́ sanwó pọ̀ dustman. So wọ́n ló lọ sọ fún àwọn dustman láṣìírí wa. Wọ́n ló lọ sọ pa business deal wa àbí. Ọkùnlẹ́kọ̀ọ́ ẹ bá mi. Máa yí ìbọn lẹ lórí sìn. Ẹ wo orí kíni ẹ bá mi ti sẹ́gbẹ̀. Ẹyin náà mọ̀ pé kíni ẹ dangerous. Ẹ bẹ̀rẹ̀ kàfi ṣeré ẹ jọ. Baby, you need to believe me. Ọlọ́wọ́ bá gbọ́ ní mi ò mọ dọ́tí mi ò mọ̀ kọ́ tó ń sọ̀rọ̀ pa. Ọkùnlẹ́kọ̀ọ́ kíni ẹ sọ yìí náà. Ní mi ò mọ dọ́tí mi.
ariwo ẹ ti ń pọ̀ jù sọ pé nǹkan tá à ń bẹ́ẹ̀ sọ́n bí à ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ òwe tọmọlúwàbí náà nìkan fi sílẹ̀ fún mi. ọ̀gá o ìlú máa ní ká o kò jẹ́ ká gbóhùn àṣebí gẹ́gẹ́ bí èmi sì ní ìfẹ́ tó sọ àṣẹ ìfẹ́ ajá ló ń bá mi lò tó jẹ́ pé tó bá rí ẹran ló máa ń jẹ níjọ́ tó bá ti rẹ́gun kú báyìí kò rẹ́ ẹni tó lẹ́ran mọ́ sọ ìwọ ló yẹ kó ṣe irú nǹkan tó ṣe é fún mi àbí. ọkọ mi olówó orí mi I need you to believe me sir. tó bá tó sọ anything bẹ́ẹ̀ máa mú ìbọn ẹ̀ máa fi fọ́ orí ẹ̀ dànù. ìwọ gbogbo èrò ọkàn ẹni pé gbogbo nǹkan tó ń ṣe pátápátá ní wọn mọ̀ pé èmi sì mọ gbogbo sí ọwọ́ àbí. now ó tún wá tún ẹbí lẹ́ẹ̀kan sí. one ta ló sọ àṣírí mi síta. Ògúnlẹ́kan ní mi ò mọ Dotman Ògúnlẹ́kan mi ò mọ Dotman gọ́gọ́ I swear mi ò mọ àní mi ò mọ Dotman gọ́gọ́ sẹ́. tí mo bá lọ ka dórí 5 tó bá sọ̀rọ̀ màá tẹ̀fẹ̀ nù fún ẹ. mi ò mọ Dotman Ògúnlẹ́kan mi ò mọ Dotman náà. bẹ́ẹ̀ wọ́n ẹni ní ẹni máa dọ́gbẹ́ kó sọ fún wọn ẹni ní mo sọ fún wọn. mo mọ Dotman èmi ni mo sọ̀rọ̀ èmi ni mo sọ fún Dotman please kini yẹn ẹ bá sọ fún kini yẹn dangerous please. mo lè sọ fún wọn. please mama mo fi ṣeré jọjọrọ Ọlọ́run mo mọ Dotman èmi ni mo sọ fún jọjọ. tó bá tún sọ̀rọ̀ lẹ́yìn. lórí burúkú somebody ní gẹ́gẹ́. ẹ̀gbọ́n mi mo sọ pé olóyè burúkú ni kò ṣe fọkàn tán. wà á pàṣẹ máa ń fi àjẹrù wọn. ọkọ mi máa yẹ kéṣù kó tí wàá láàrin iṣẹ́ ìṣù ni mi ò mọ̀. àmà wa tì mọ́lé àmà jáde lọ́sìn títí tí gbogbo àṣírí tó kù máa fi tú sí wa lọ. olówó orí mi má máa jẹ kéṣù kó tí wàá láàrin má máa jẹ yẹ ó bọ̀. ajá tí wọlé dẹkùn mi ò tí rí ọ̀rọ̀ yìí wá ti ń dọ̀gún dọ̀dẹ́. Boss, at this point it is very obvious wípé bọ̀bọ̀ yìí ó ti ń ṣe ní à. ọmọ ṣé náà. lẹ́nu ẹ̀ tó dẹ̀ máa mú ìjẹ́ inú ẹgbẹ́ yìí. inú ẹgbẹ́ wo ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. ṣé àwọn ẹgbẹ́ tí wọ́n ń complain ẹ pé òró pẹ̀lú àwọn ọmọ ló ń sọ ṣé wọ́n ṣì wà nínú ẹgbẹ́ yìí ṣá. lẹ́kàn ó ń ṣe é níyàwó mo dẹ̀ ní láì kẹ́jẹ́ yìí lẹ̀. àwọn guys ti ń bínú ti pẹ́ mo ní kó máa fi ọwọ́ wẹ̀ nítorí kò jẹ́ nọ́mbà 2 mi. látijọ́ ta ti bá ẹ sọ̀rọ̀ níbí lórí ọ̀rọ̀ business ta sọ pé kí ẹ̀gbọ́n ẹ kó kúrò lórí ẹ̀ àti gbọ́n ẹni pẹ̀lú mi ti gbé kọ́ wa mọ́ mo dẹ̀ mọ̀ pé ṣe ọwọ́ ẹ̀ ni. but boss ẹ sọ pé pẹ̀lú mi ló fún yín information. o ní láti máa béèrè jam correction lọ́wọ́ mi ṣé ibì kan wà tí ojú ọlọ́run ò sí ṣé ibì kan wà tí ọwọ́ ọ̀já irin ò tó. Let me ask you this. O fẹ́ rò pẹ̀lú àwọn guys mọ́ àbí? O fẹ́ bá àwọn guys ṣe mọ́? O fẹ́ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú àwọn guys mọ́? O fẹ́ wà lórí ọwọ́ ẹ̀? Àbí? Boss, wọ́n ní tẹ̀tẹ̀ tó bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́. Ó máa ń jẹ ara fún kékeré. Ìtumọ̀ báwo? Baba dey give this thing power o. Baba dey give am liver o. See me I don't fall for okada o. I don't chop bottle. I no well o. I no just get brain. I no just normal. Me wey dey see for here I don dey atete o. Irú ẹlẹ́dì tó sọ̀sọ̀ àbúrò rẹ̀ ní ẹni. O ma sáyé lying state. Wo kándù kan ló jẹ́ wálé lọ tàràrà ni. Na so. Ó yà wèrè ṣá. Baba dey dey pay me. Baba kò dey pay me. Kò dey pay me. It's okay. Lẹ́kàn. Ṣé o mọ̀ pé ẹnikẹ́ni tí ò bá ti fẹ́ kí aṣọ ń dà kìsà kò kí máa bá ajá ṣeré gélé? Na so. Nǹkan tó ń ṣe yìí ò ní láìka rẹ̀ o. Ìwọ fún ara rẹ mọ̀ tó ṣe ń lọ o mọ̀ pé who normally price must pay. Ìwọ fún ara rẹ mọ̀ náà ṣé bó mọ bó ṣe ń lọ ṣé bó ti dé bẹ́ẹ̀ rí. Ṣé o dẹ̀ mọ̀ pé kò bá mi rárá ó yàtọ̀ só bá mi kó dùn mí. Now let me ask you this. For the first and for the last time. Ṣé blood ẹ ló fẹ́ mu ni àbí brotherhood? Bóyá o gbọ́ mi dáadáa ṣé blood ẹ ló fẹ́ mu ni àbí brotherhood? Ṣé blood ẹ ló fẹ́ mu ni àbá brotherhood ẹ? My blood. No. No. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀mí sẹ́mi, ẹ̀gún fún egungun. Mi bá kọ́ mi, ìkàlẹ̀ fún kọ́ my blood, my blood.
ikú ń dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kú. ó pakọ́npakọ́n fi kàn yè ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún bí bá kan mi ìgbàgbẹ́ fún kan my blood my blood. Zamda. Sọ́ra lórí tàbẹ̀ yẹn ó lẹ́wọ̀. Tọ́rẹ́ tó bá mi bẹ̀ fura. My blood. Blood in the eyes. Wọ́n bẹ́ná, wọ́n lẹ̀ tọrọ tìjà náà ń gbẹ́ wá. Ó pakọ́npakọ́n fi kàn yè. Ó pakọ́npakọ́n fi kàn yè. Ẹ̀jẹ̀. Ikú ń dẹ̀dẹ̀ kú. Sọ́ra lórí tàbẹ̀ yẹn ó léwu. Ikú ń bọ́ mọ́ mi ọmọ òfurá. Ó pakọ́npakọ́n fi kàn yè ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún ẹ̀gúngún bí bá kan mi ìgbàgbẹ́ fún kan my blood my blood blood in the eyes ó ń gbóná fẹ́lifẹ́li ẹni fi dàgbà ní ìdá ni wọ́n fi pa kò sóhun àṣegbé kan láyé o kò sóhun àṣegbé kan àṣepamọ́ máa ló ń bẹ o ẹni lẹ́kùn méje àpòfó dandan lọ́wọ́ yọ wọ́n pòfó nígbẹ̀yìn nítorí owó nítorí ọlá nítorí ohun tátán láyé wọ́n gbẹ̀mí ara wọn ẹ wá wo obìnrin tó ń já sí o ànùṣẹ́mi ọ ẹ wọ ìgbẹ̀yìn o. ayé ń bí kọ́ mo ṣẹ̀ṣẹ̀ gba ìgbé ayé ń bí kọ́ ni tí mo bìlẹ̀ pé US tí mo ti wá kò sẹ́ni tó sán lórí bíi tiwọn àwọn ọmọ Nàìjíríà jẹ́ kí n mọ̀ pé àwọn kó lójú àwọn US lọ mo lè pa pẹ̀lú mi just like that mo lè dé mi eré gbọdọ̀ òkú ènìyàn láì kí sóko ẹran now ó ti yé mi alátìsẹ́lú má ti ṣe ara ẹ̀ kò sígbà tí mi ò ní fáìwé ara mi mi ò lè dúró. Kí ló dé tó pè mí ní pé Jaya mo kò gbé báàgì ń sáré bọ̀ ní kí ló ṣẹlẹ̀ náà. wọ́n ti pa pẹ̀lú mi o. What? bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀. kò yé mi náà o mo kàn dédé wọn lé ni mo kàn rí kọ́ yẹn tó wọlé sórí aago mi bá ṣe dìde yẹn mo ní káwọn bọ̀ ń ṣe sí pẹ̀lú nǹkan kan ṣẹlẹ̀ sí pẹ̀lú mi nígbà tí mi àtàbúrò mi máa débẹ̀ àbá ẹni bọ́dì òkú pẹ̀lú mi làbá nílẹ̀ lẹ́nu. thank you. òkú òkè farapamọ́ fúnlẹ̀ máa dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi sórí bó ṣe ń wò mí gbogbo ẹrù mi pátápátá ni mo ti bá mo láti padà sí US ó kò fẹ́ kó lọ kó ju ẹ lọ. wá okun òun ká wà á nínà ó ní láti stress ara ẹ wo ibi tó bá ní kí gbégbé má gbé ibẹ̀ náà ló máa ń gbé o a máa mọ nǹkan tá a máa ṣe sí i. ẹ o sis mo sọ fún ẹ̀gbọ́n mi pé mo mọ bí tíṣẹ́ yẹn ti wà o mo dẹ̀ máa jẹ́ kó mọ̀ pé mo ní mọ́ńkẹ́ lórí mo dẹ̀ wọ ṣú gbàngbà kọ́ máa kà náà ẹ̀gbọ́n mi ọ máa mọ̀. o mí pé o mọ bí tíṣẹ́ yẹn ti jáde. ẹ̀gbọ́n mi lórí ọ̀rọ̀ òyìnbó yìí náà ni. lórí ọ̀rọ̀ iṣẹ́ òyìnbó tá a fẹ́ ṣe yẹn. bẹ́ẹ̀ ni iṣẹ́ kan náà. tó máa bá dé ní wípé hardcore rẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ̀.
oṣù ọ̀dàkú dọ́là àtàwọn nǹkan mi ẹ̀yẹn fi nǹkan mi yẹn lẹ̀ dọ́là yẹn lábàjọ lẹ́jọ́ tó máa ṣe ní pé 50-50 àbíyèsí ni kẹ́kẹ́ káwọn àbá ẹ̀yẹn kò gbúdọ̀ yẹn tẹ́yìn bá dọ́ fíṣẹ̀ kan máa fà kí àkórí yàwọn sí ní bó ṣe ń lọ ẹ kò bú sẹ́mi lákàdé máa lọ àṣẹ ọlọ́pàá tó mú ìtẹ́ ilé ìjà sí ti ẹjọ́ tó jọ náà. No problem tí o bá ṣàtìfún mi ní good information. ìtọ́jú ṣé pé tábà ti débẹ̀ ní kò tó sọ lọ́nà máa bá bẹ́ẹ̀. ó ṣọ̀fù ní dákú ó ṣọ̀fù ní dúkú lọ. àbọ̀ tó bá jẹ́ pé target yẹn mix ó máa jẹ́ kí n mọ next destination. àgbà target yìí tó bá dẹ̀ ní any destination tó bá kó dórí igi kó jẹ́ òun lè lọ́gbẹ́ máa jáì sí gbogbo ẹ̀ ó bá ilẹ̀ máa pè é máa bí ìdí bàbá kó tó ó ṣọ̀fù ní tó ilé iṣu ọ̀nì láti rí owó yẹn bá kọ̀ fún tiẹ̀ ní ká dẹ̀ máa wà fàkíà ó di yín bàbá ó yà sáàsù mú yìí ká máa ó ṣọ̀ àwọn àríyá ó yẹ máa ó yà. ẹ sà ṣé tẹ́bà ló sọ pé bóyá ẹnu mi ń sà òun ò bí ṣé step ta fẹ́ tèkì ṣé kò ní gba tarnish image wa. kí ló ń ṣe ẹ náà kí ló ń ṣe ẹ náà nǹkan tí àwa fi ní intelligent jù lọ nìyẹn nǹkan tó ń pè ní aṣíwájú yẹn èmi kàn tán síwájú ni náà torí àwa máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ gẹ́gẹ́ bí akófinró tó mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ àwa máa ṣiṣẹ́ tiwa èmi kàn tán ni náà ṣé òun téèyàn bá tán yàn èèyàn náà máa jẹ́ ẹ̀kọ́ fún wọn náà o ti understand no problem thank you. ó pakán fi kan yè. ó pakán fi kan yè. ẹ̀jẹ̀. ikú ń dẹ̀dẹ̀ kú. sọ́ra lọ́rẹ́ ta bẹ̀rẹ̀ ọ̀lẹ́wù. ikú ń bọ́ mọ́ mi ọmọ òfurá. ó pakán fi kan yè. ṣé kò tí ì gbé kọ́ ẹ. kò bí jẹ ó kàn ń rìn gbé. ìpínlẹ̀ kan sí. hello Lékan. hello Dotman. ṣé o mọ̀ pé jẹ́ ẹ máa yílẹ̀. kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́. èmi ni mò ń bá ẹ sọ̀rọ̀ tó ń sọ pé ò ń gbọ́. ìwọ láyà ó pa snake. well wọ́n ní ẹni bá sọ̀kò sórùlé ó di dandan kó gbọ̀n wàrà lé ẹ ti sọ̀kò sórùlé tèmi ẹ dẹ̀ máa gbọ̀n wàrà lé mi. a sọ̀kò sórùlé ló jẹ́ ká gbọ̀n wàrà lé. Lékan wá bí ẹ léèrè pé ṣe wáyé rí wàá sọ pé rọ nǹkan tó ṣe yìí ò ní ṣe wé mọ́. kó máa lọ ó ti di wọ́n wà báyìí. ó di wọ́n wà nǹkan tó lọ dálẹ̀ yìí ẹ̀mí gbé àgbẹ̀. ẹ̀mí mi gbé. ọmọkùn mọ mi ní ẹṣọ ọmọkùnrin ni mo fẹ́ ẹ̀jẹ̀ máa yílẹ̀ ẹ̀jẹ̀ máa yílẹ̀. bàbá wí tí a fún ló ṣẹlẹ̀ bàbá wí tí a fún náà. Dotman kí ló ṣẹlẹ̀ ṣé ká lọ bọ́ọ̀sì tiẹ̀ ni. jọ ìwọ ìtàlẹ̀ tún jọ ń jọ àjẹ́. well àwọn ará lè tèmi ni Dotman náà. Ṣókí number one nǹkan tí màá kàn sọ fún ẹ ni pé kó wà very very vigilant because Dotman kò kí n ṣe ẹran rírọ ṣókí Dot tó wà mẹ́rin is a boss ṣọwárí man tó wà lẹ́yìn yẹn o làwọn tó ń tẹ̀lé Dotman not Dotmen àwọn èrò tó pọ̀ tó yẹ pé bí ẹyọ kan náà ṣe rí but wọ́n lè bá odidi ìlú kan jẹ́ you know yẹ ṣọwárí ṣọwárí mo fẹ́ kó fojú sílẹ̀ dáadáa kó má bàa jábọ́ along the line because ó burú gan. ẹ wo àmọ́ nìyẹn tí kò wá ara ẹ̀rọ lẹ́fù tó pè mí sí gangan ta ló wà ní dídí yẹn. well actually ẹ̀gbọ́n mi ló wà lórí ìdí náà ó dẹ̀ máa ń pé mo dẹ̀ ti sọ fún ẹ tẹ́lẹ̀ nípa ajé mi. kò sí nǹkan lọ sórí èmi ti dúró lákọ̀ ìdóńgẹ̀ kò lè sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ látọ̀nà ọ̀dọ̀ tèmi kókó ńlá lèmi ṣojú tọ́lọ́mọ kan tiẹ̀ ló ṣòro and má jẹ́ kí ti ọlọ́mọ kan ti tiẹ̀ ṣòro tó bá ti jẹ́ kí a rí anything kò lè ṣe àwọn àdán ìdóńgẹ̀. well ọ̀rẹ́ mi torí ẹ̀ náà mo ṣe invite mo mọ̀ pé gómìnà ní ẹ́ nílùú kan mo dẹ̀ mọ̀ pé wọ́n máa mọ̀ pò ní ẹ́ torí ẹ̀ náà mo ṣe ní a máa ṣe iṣẹ́. tí èyí tó kàn lè fẹ́ jẹ́ problem ta lè ní òun ni ti Dotman tó wà involved nínú deal yìí but to me it's nothing it's boss and it's nothing you don't get sori tí wọ́n bá ti strong tó bá wá apá mi kan nílẹ̀. mi bá kọ́ mi ìkọ́tẹ̀ fún kan my blood.
ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ̀mí sẹ́mi ẹ̀gún fún egungun mímí bá kan mi ìgbàgbẹ́ fún kan my blood my blood. Get down! Get down! Get down! Get this shit out of the car! What's in there? Get inside! Get inside the car! That's my watch. Move! Am I move there? I know, move! Guys, move! Let's go! Guys, move! Go! Move! 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 Ọ̀gbẹ́ni onídìí wọrí yìí la. Shut up, jọ. Ẹ̀rọ. Ìrẹ́tàtẹ́gùn fẹ́ rí. Iṣẹ́ òjò tó ní fẹ́lẹ́fẹ́lẹ́ níbi. Ya ẹ̀ máa ń ṣe ìṣẹ́ mọ́ ya ẹ̀ lónìí. Hey, wait! Get down! Shut up! Jáfọ́ máa lú ẹ̀. Ló bùkún ni ẹ̀. Pause. Tó ṣe bí kinní kan lọ sọ̀rọ̀. Bàbá. Oh, then drop men. About then drop boys. Tó lórí burúkú ara ẹ̀. Boss, make I pee. I'm just get my system. Mama pee first. Mama pee. Mama pee. Ló bá gbọ́ lásán. You know how many people don't go because of you? Come on, man. What's going on? Shut up! Are you alright? Silent. Hello. Hello, light. Yeah, I did the baby last month on our to a below you. Hey, Nika Washi Noma. Askari me fẹ́. Ẹni ẹ wo ẹ máa wọlé bá ògbó ní ẹni normal nìyẹn. Ìyẹn kò máa bọ̀ ẹ máa pẹ́ ni. Kò ní ṣì náà àwọn ọmọdé bá ti dé bus stop yẹn ó complete mi by the left by net máa rí. Wọ́n ti dẹ́kìn ni wọ́n ti gbé wọn ti rúfẹ́. Kásá la boss anything happen waba ọkọ̀ dórí tèmi ṣó yẹ báyìí kí mi gbógun lọ adé wọn yẹ máa 50 orí wọn abẹ́ ọjọ́ tó mú yìí àsìkárí tó gbà fẹ́ ẹ̀ṣẹ̀lẹ̀ máa pẹ́ ẹni máa text address ẹ̀sìn ẹ̀sìn máa text ẹ̀sìn ẹ̀sìn ní wàhálà wà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ mi. Baba, you funny, sir. Baba, you funny. Bro, I don't know what's going on, man. You That know. wrong guy, man. I don't know. Báwo dùn mí gan? Àwọn boys jábọ̀ ní ṣá. Kọ́ládé, betrayer ni ẹ. Shut up! Mo ní betrayer ni ẹ. O lè gbọ́n tẹ̀ tán ṣe láéláé. Èmi ti notice pé ọ̀dàlẹ̀ ni ẹ. Mo ti code fún ọ. Kò sígbà tó gbé call tí mi kì í máa ń bẹ gbé call. Gbogbo nǹkan tó ń sọ pátápátá. Pẹ̀lú àwọn SARS ni mo ti gbọ́. Bẹ́ẹ̀ mọ̀ pé òrùkú ti bá gbà bọ́ ni. Bíbẹ̀ ni àdé. Baba, no Don't try shit pẹ̀lú mi. Baba. Hey! Sorry, bro. Come on, man. I'm sorry, bro. Are you alright? Sorry, bro. What's Panalos? Sorry, bro.
try láti move lásán máa fi bọ́n máa fi kọ́ RBC sí ẹ lára náà bí ẹ kò mọ ìgbé díì tó wà lẹ̀ is my deal so fẹ́ compete ni àbí ká fi bọ́n ká fi jára wa dànù sọ pé nǹkan tó wà lẹ̀ mo mọ nǹkan tó bá dé ó dẹ̀ tọpin láàrin àwọn méjèèjì tó máa fẹ́ kí àwọn méjèèjì ló sọ̀wọ́ yìí ká lè sí òyìnbó ẹ̀ lẹ́kùn máa fowó ẹ̀ lọ pẹ̀lú ọjà tó wà lẹ̀ sọ fẹ́ ká compete ni àbí ká ṣe kíni ká sọ̀rọ̀ fúnra wa. Don't. Now, go and check it. Come on, man, that's my stuff. That's my stuff, bro. Hey, Bobby. Fake dollar. Fake. Fake. Fake dollar ni bàbá ìgbé bọ̀. What? This is Sondari powder. Powder? Yes. Shall I say? Hey! Mr. Man, who are you? I said, who are you? Hey boy, I'm not going to you. Scam man, me. You know, I came to scam someone too from America, you know, here in Nigeria. Fake. It's not coke, man. Jeez. It's not fake, man. This guy is a big fool. That's just powder, you know, and fake dollars. It's fake dollars. Go inside. Come on, Amy. Touch inside. Come on, Amy. Hey, Mama, move. Okay. Move. Come move. Alpha. Okay, come on, sir. Okay. We'll call for ambulance. Okay, sir. Move it. Okay. Yeah, move. Okay. No. Anything that ìdání wọn fi pa kò sóhun àṣegbé kan láyé o kò sóhun àṣegbé kan àṣepamọ́ máa ló ń bẹ o. ẹni lẹ́kùn méjì àpòfó dandan ọ̀yọ́ wọ́n pòfó níbẹ̀ nítorí owó nítorí ọlá nítorí ohun tátọ́ láyé wọ́n gbẹ̀mí ara wọn ẹ wá wo bí tó já sí o. Àlùṣẹ́yàn ẹ̀wọ̀ ìgbẹ́yìn o. Kájọ ṣayé ilẹ̀ sọ. Ṣayé ilẹ̀ sọ. Ṣayé ilẹ̀ sọ. Ṣayé ilẹ̀ sọ. Kámọ̀ pànìyàn kábàáyé jẹ́ kílẹ̀ rọ́yọ̀ náà. Lákùn ojú ẹ̀yìn àwẹ̀. Ẹ̀san ń bẹ o. Lákùn ojú ẹ̀yìn àwẹ̀. Ẹ̀san máa ń bẹ o. Káṣayé ilẹ̀ sọ. Káṣayé ilẹ̀ sọ. Kámọ̀ pànìyàn kábàáyé jẹ́ kílẹ̀ wa náà. Ẹni ò bá ṣayé lẹ́sàn ayé kì í gbẹ̀san fúru wọn kókó láyé máa lè mọ́rú wọn ṣayé lẹ́sàn ẹ̀rọ ìgbẹ̀yìn ṣayé lẹ́sàn ṣayé lẹ́sàn ṣayé lẹ́sàn